ìkìlọ̀ ńlá rèé o fún Ọ̀ṣun State Governor Adeleke Ademola. Ẹ gbọ́ ọ̀rọ̀ ìkìlọ̀ yìí o. Bẹ́ẹ̀ bá pàpà sack Justice Adepele Òjó tó jẹ́ Chief Judge lọ́ṣun, ó ṣeé ṣe kẹ́ má rí second term. Ohun táwọn èèyàn ń sọ kiri rèé o, wípé Governor Adeleke Ademola, ijó tẹ̀ ń jó yẹn ó ti rọra dà bẹ́ẹ̀, à ń gbádùn yín, àmọ́ pé kẹ́ wá sack Chief Justice Adepele, pé dandan pé kán máa lọ lórí ipò tẹ́ wà yìí, wọ́n ní kò bójúmu o. Wọ́n nítorí pé gbogbo abiyamọ ayé ló wà lẹ́yìn Justice Adepele Òjó, gbogbo abiyamọ ayé ló wà lẹ́yìn wọn. Wọ́n ní ìdájọ́ òdodo tí Justice Òjó ṣe lórí Dr. Ramon Adedoyin tó jẹ́ prominent hotel owner tó wà guilty lórí ọ̀rọ̀ ikú tó pa arákùnrin kan tó jẹ́ master student Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University nílé Ifẹ̀ yìí tí wọ́n ń pè ní arákùnrin tí wọ́n ń pè ní Timothy Adégòkè. Ọ̀rọ̀ yìí ni ó ti call attention gbogbo èèyàn náà ní láì fàbàdà wípé ẹ lè lé màmá yẹn lọ bẹ́ẹ̀, wípé kò possible nítorí pé ọ̀rọ̀ murder case yìí tí màmá yìí dájọ́ lé lórí tó tiẹ̀ jẹ́ pé evidence tún wá show tó implicate Chief Adedoyin nínú ikú tó pa arákùnrin yẹn tó pa sí hòtẹ́ẹ̀lì wọn ní Hilton Honors Hotel láàrin November 5 and 7, 2021. Ó ní ọ̀rọ̀ yẹn òun ló fà á o tó fi jẹ́ wípé gbogbo èèyàn ní láíláí ẹ lè lé màmá yìí lọ sẹ́ẹ̀, wípé kò lè possible lábẹ́ bó ṣe lè kó rí. Àmọ́ nǹkan tí màmá yẹn ṣe fún yín, àmọ́ ṣé ó ti wá di pé ẹ̀yin náà wà lára àwọn tí ò fẹ́ràn òdodo nìyẹn. Justice Òjó tá ń sọ yìí tí wọ́n fẹ́ lé kúrò yìí, wọ́n jẹ́ kó yé wa pé ìpinnu Chief Adedoyin láti má testify ní court ó ṣe àkóbá fún wọn nígbà tí wọ́n ṣe ìdájọ́ yẹn nígbà yẹn. Pẹ̀lú pé Chief Adedoyin yìí wọ́n tún ṣagídí nígbà òun ò ní wọ witness box, tó túmọ̀ sí pé wọ́n mọ̀ nípa ikú tó pa Timothy Adégòkè. Ìdájọ́ yìí la gbogbo àgbáyé já o. Ó dẹ̀ ti fi orúkọ Nigerian Bar Association, ó forúkọ judiciary wa sí àárín àwọn Committee of Nations. Ó gbé orílẹ̀-èdè Nàìjíríà lárugẹ, ó gbé Ọ̀ṣun State fúnra rẹ̀ lárugẹ àti judiciary wọn. Lórí ọ̀rọ̀ yìí ni àwọn Nigerian Bar Association ti tẹ́ńbẹ́lú ìgbésẹ̀ governor yìí pé governor, ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé yìí àfọwọ́ sí. Ẹni tẹ́ ẹ bá yàn gẹ́gẹ́ bí acting chief judge tẹ́ ẹ bá lé Adépèlé Òjó lọ, wípé ní recognize ẹ o, àti ẹ̀ní nìkan ṣe pẹ̀lú ọ́fíìsì ẹ̀. Àwọn èèyàn ní tí wọ́n bá fẹ́ release pé tó bá jẹ́ pé wọ́n hun gómìnà lọ́kàn ẹ̀, gómìnà Adeleke Ademola lọ́kàn láti release Chief Adedoyin, wípé kò sí wàhálà o, kán wá bọ́n ṣe máa release. Àmọ́ gbogbo nǹkan tán bá ṣe gbogbo àgbáyé ló ń wò wọ́n, wípé kán yà mọ̀ wípé Justice Adépèlé Òjó yìí gbogbo èèyàn lágbàáyé, gbogbo àwọn èèyàn tó fẹ́ràn òdodo lágbàáyé ni wọ́n wà lẹ́yìn wọn. Welcome to Digi Nigeria. Remember to like, share and follow us. Bí ìjọba yín bá sáàkì màmá tó dájọ́ òdodo yìí, orúkọ yín á kúkú wà nínú ìwé ìtàn pé ẹ̀yin lẹ sáàkì Justice Adépèlé Òjó tó dájọ́ òdodo. Nígbà téèyàn dájọ́ tí gbogbo èèyàn lùlù tí wọ́n jó, ìdájọ́ tó jẹ́ pé ó ya gbogbo èèyàn lẹ́nu pé bóyá wọ́n máa fi connection àbí wọ́n máa fi owó, wọ́n máa fi ti ìdájọ́ yẹn sẹ́yìn. Tí màmá yìí tó dẹ̀ ṣe ọkàn akin tán ṣe ìdájọ́ yìí. Àmọ́ ìròyìn tuntun kan ti wá jáde o, wípé gómìnà Ọ̀ṣun State yẹn Governor Adeleke Ademola, wípé wọ́n ti wá make u-turn lórí ọ̀rọ̀ appointment Justice Ọláyínká David Afọlábí gẹ́gẹ́ bí acting chief judge ní Ọ̀ṣun State láti replace Justice Adépèlé Òjó. Wọ́n ní wọ́n ti fi ọ̀rọ̀ yẹn sí ọ̀nà òfin láti mọ bí ọ̀rọ̀ náà ṣe máa lọ. Bó bá ṣe jẹ́ a máa fi tó yín létí. Àmọ́ kí lè ròyìn lórí pé wọ́n fẹ́ yọ màmá yìí, wọ́n nítorí pé màmá yẹn wà involved in alleged gross misconduct. Ìgbà kan ṣàlọ́ àwọn òyìnbó yẹn lóríṣiríṣi pé wọ́n ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan. Ǹjẹ́ ó tó bẹ́ẹ̀ kí wọ́n yọ màmá yìí pẹ̀lú irú ìdájọ́ tí wọ́n ṣe, ìdájọ́ òdodo tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ikú tó pa Timothy Adégòkè? Drop your comment, like, share and follow us. Thanks for watching Digi Naija.